Vamos que vamos por el. Ina where did you my fear? Why you don't name him? Me carry those of Back and we pa mi go here. I want to know what they those. Those. Tó wá mo le rí go. that me. Oni la. Yeah, go. Ko ba do ba me sai do wa do ko. Ko le. Lare wo do ko. Ko. Ya veo. Dos. Que le go egwa. When I go do na wo dia do. Mo to ga gbe mete. We talking about that. Yo, so just of both of us. So it don't go. Don't see. Why don't? As a dosi na e. Ma wa mi fún. Bo so ma pe. E dosi awo orun fún oro. Ma wa mi le gba wa mi fún to gbe. E dosi awo ero na we fa. E ja gba ma be lo pe. E dosi awo ero wo to da tu fún na. Ma gba be fi to mo. Mo ma ta wo pe. E wo. Ma wo de do ma la de do. Ogbo agbo. Wario sabedia. Não se tinha bola aí tu do agora. Mano dá eu vou higiene wario na. Mano. Shalom pouco que nem me lá. Mama. Não wario ya ho. Brother. Mama. É meu. Ija. Wale che me do go e. Ija comando ya ku e mu dai me ni. Brother go be ma. Nene. So mama, ti go wa mi yo. Ti go wa mi yo. Wa ke gidi. O. E chama a meu. Ele chama. Olha chama o. É que vídeo, e go go aí. Ele vai para o cena, nos zote não é chama o. Filme aí. O mais é na vida aí. Filme aí não. Meu moço. Foi sim. Foi por aí ba. Anyway, we que daí. É que vai criar. I was so bad when I went. Me a dege ve. Oh, tu sei. Ija, watana. Na kwa mo bo nuwa. Kai no kuma pa yare. Anyway, sha. We mo you chema. Mo you chema oge igomo. Ebo no jako bo no ke wo do me no mo nya. Mo you chema mo hio to we ni wa. Me no. We ge re yo. Abi ge yo we. Igo gwe. Ya wazo aje me. Ka ni we wa se na. Igo gwe. Igo gwe me. Ya bunu jo gi bata. Igo gwe me. Me no ho ni amu pipa wa le wa bi pa yan na. Igo mo so no re ba. Igo ro. And the best cloth ni me bo wa bi. Aye, mo ro. Igo gwe me. O ma yu chema. Ya na mi igo gwe na. Wo nye First Bank. Kakabo. Igo gwe wa bi. Igo gwe me. Oh, wo chema la. You want me problem pa? Are you twin? Do I want to solve me? Problem? We just make sure anything I will do it for you. Ya we no e. You go gwe me. So we pay me ma gba ro. Ya ko yo. Oh anything no e. We la do 8 months. You hear it? Me pay. 8 months. 8 months get kan. Me tell we 3 years we after 8 months get kan e ba le gbe. Ya we no na. Share me. 8 months no. Yeah, go ti we share. Me no. Direct First Bank. Me no. Oh, we no 2,000 naira a month. You go clear one na. Ya we anything no e. Ini wo no na, ini go ma gba kan na yi. Mati call us pa, mati call us shema. Just 38,000 naira no. You don't think you want no ma call us. Mo de lo do ni yen so a. Wo yen yi. O gbo gbe lo do we a.
Miao, we let do me, why you going to put us? Okay, the road I said, yo. Okay, the old buff, he is what where? You your boss, I will, when in fact, oh, what will you is what? What's your name? Oh, the boss, I will video. Hello, we're going to hello, you what where is what? Oh, why you know them, my mommy? It was be mansion, it was the Brazilian, it was the moto, it was the coto, it was donna. I may fit man, what it be way. We did 38,000 kekan. Why you know why I van on the street and we are walking away? When my way you share my way, when I walk in to the so places. We are not wait, Baba with the 38,000 now. You share my Oga Samson. How? Don't you have a year? Ìgbéyàwó wo me Nadia àti Lani mama express ìgbénu de wala ero na me alaja no me akol wera me gbena let's say maybe 2 hours time. Okay, there's no problem. All right, okay, take care. Yeah. Ados Ireba. Sir. Larry. What year? We go Hamero wa. Mi wona to jeki. Boya gba mi wa le. Ṣé díẹ̀ we no gbegbe o. Hey. Iṣẹ́ na mi ẹ gbogbo ẹwọ́ ọwọ́ àgbà 6-0 ẹ̀yà bí o. Yàtọ̀ mo ìwọ̀n sùn rẹ̀ kiri ẹ̀mí ẹ̀gẹ̀ ìbọ̀dá àjọ wọn wíwá ń tẹ̀lé nínú kékeré. Ẹ ò bọ́ sílẹ̀. Wọ́n wà gbókò pọ́ wá 15 naira. Ọ̀gbẹ́ náà yìí ṣe wá ní ọ̀gbẹ́ 300. Báwo dẹ̀ kẹ́yìn 15 naira? Báyìí láwà. Ìyáwó dẹ̀ kẹ́yìn 15 naira. Nínú kúrò àmàwò oyíṣẹ́ já sẹ́mi. Oyíṣẹ́ ìròyìn ọ̀yìn bí ní àwọ̀ àríyáná o àríyáná dé oyíṣẹ́ já sẹ́mi. Ìmí àkẹ́ ní ìbọn ìgbé pàṣẹ àwọn. Edos okwu ni tiẹ̀ bọ́ọ̀lù. Ọ̀gá mímì kan fún òdẹ́wù ní náà okwu ni tọ́mọ̀ ní wẹ́rẹ́ 300 naira wọ́n náà tọ́mọ̀ ní wẹ́rẹ́ 50 naira ó wọ́n fẹ́ 150 or 200 dọ́bọ̀ awẹ́ mẹ́wẹ́ ẹ̀jẹ̀ okú mọ̀ ìwé ìdèbà kún nínú ìdèbà ẹ̀ títí bẹ́ ẹ̀yà dọ́bọ̀ ẹ̀dẹ̀gbẹ́ dàwọn ìgbẹ́kì ọ sákọ́ sí ibi ọ kẹ́ ọ máa kí ìlú bí adé sí fi àbẹ́ 50 naira. àmọ́ wẹ́ ìdèbà ẹ̀ náà wẹ́ ìdèbà ẹ̀. ọ̀nà ìdèbà ẹ̀ wò lẹ́ à. àmọ́ ìdèbà ẹ̀. wọ́n wá òjá mi wò. mẹ ìwé ìdọ́ ìdẹ. ó gbẹ yẹ nùnárí gbé ó yà ó ìdẹ.
ìyàwó ẹ̀dọ́. ẹ̀dọ́ mi yà bẹ́ dé ilẹ̀ mú ilẹ̀ ẹ fi ẹ wò yẹ. ìjà ẹ fi náà ẹ lọ́wọ́. làwùtà ló gbé. Edo, bẹ́ẹ̀ Uzua, tata aláwọ̀ ẹ̀gbẹ́, yìí kọ́mpilíṣẹ́ tẹ̀lé mọ́wá púpọ̀ àfi ọjọ́. ẹ̀rọ pẹ̀ bàbá rẹ̀ náà. Díẹ̀ lómi ni, tata aláwọ̀ ẹ̀gbẹ́ à. Ọ̀sùnù yìí. Yìí, ẹ̀tọ́ sùn mọ̀ ẹ́, ẹ̀tọ́ sùn ẹ̀ tẹ̀lé ọ̀yẹ́. Ẹ̀tọ́ sùn ọ̀yẹ́ mọ̀ kọ́mpilí, mọ́wá àfi ọjọ́. Gbẹ́wọ̀ gbọ́dọ̀ jẹ́ múra. Ima tí mi náà mú ìyá àti ìlàjì. Lẹ́mi, ó ní sẹ́ ọ̀nà bọ́sẹ̀ náà máa bọ́ àgbo bá mi. Ìwé náà wà ní dùwúrú wẹ́wà yóò dùn mí lórí náà. Ìdí ni wéèmì sùn ní náà. Ọtún ní kéré máa ṣe owó ìdáhùn ní ìdòjọ́ ọmọ mi yàrá kó eré ìdòjọ́ ẹ̀bù rẹ̀. Ẹ̀ gbọ́nà yìí ẹ̀rù ìdájọ́ wẹ̀ ọwọ́ àtọ̀jọ́ ń dáwọ́ tẹ́lẹ̀ nù wọ́n sì gbé yìí. Lẹ́mi ọkọ̀ lẹ́mi ọkọ̀. Ini ini semua. Nani? Ìmọ̀sẹ̀rù wà ọwọ́ wá yẹn lálálálá rẹ̀ yẹ bẹ́ẹ̀ lẹ́ gbé sí. Ọgbọ́n wa. Ure na nani? Irene. Wọ́n ṣe péré. Àwọn sìnà gbọ́ ọkọ̀ wọ́n kí wọ́n wá àjí mọ́ wọ́n bá ikú wọn ní bísíǹsì so láwùjọ wọn wà gbẹ́mìnà rí bá mi. Nẹ́mi. Ebe ewe wi ne tún ẹni yọ ẹ. Mẹ ọ wù wẹ̀ yẹn rẹ̀ lé ní ẹ̀jọ̀ sáka. Wẹ̀ ká lè ní ìdàmọ́rin nìyẹn. Wọ́n tún ẹni rẹ̀ lọ. Wo tano wele ukali oginyani yani abia mali again are you feeling ebe na ni keme iye didi o bia ni oginyani ekige wa ya nweyan ẹ̀yin ato bi yan ri o na mi mo nwe da ni niyan e du o mu ne ya nwe na be ni yan ya ri da ni me wele gbe re ni awari egun me egigi ebe wa mutiana be ni mutiana ni ha o ma na me gun me la ko ni gige ni domin ni ami kan hoya ni bole eyo Idomi anya na Idomi we o ma le make no Idomi a na ni wa ya de koji ero egege o selebo wa awon yan ya ile ni age ya ri ile ni ba e me we gbe ye we ni amugun me wa ke ya ma e jo ko ni akwa na mi we gogo e gbe na na ya ri mota me ba wo le bu ya me ha we bi me ya e o ya wona ya wo wa ya ni e Nemi. Wazaba. Àwọn mutanu mama. Bí ma wà. Ẹ ma wà. Wazaba.
wẹ́kí. Ẹ̀rẹ̀ náà wá kí á fi bẹ́ ọ̀rẹ́. Tọ́nìkiri máa hìn láọ́. Tọ́nìkiri ọ̀gbùn ẹ̀. Lọ́dà jírí ó ti yẹ fi máa yẹ tọ́nù dàlá ọ̀hún. Tọ́nìkiri Wà á tó máa fà máa rí di. Dari eki no kun wa basoso kali. Láwọ̀ wúro dàlá ọ̀ láwọ̀. Meta o le wa o re a. Me ma complain o le wa o me na. Wa ba kia. Tọ́nìkiri máa hìn láọ́. Wa kia. Baba biji eriro eko wigu mari na la nu lao jabi ma la wugu lao tin yawe lao wa ku ma mari la wugu lao wa palo no mira Wapano no guille o lawo lima bamoko mama keni mama oye ya o magake na anu ya bi mama najaba o najaba daima najaba o Sagiato enu nadama o Sagiato mama tu vie o want to go mana si ko wa vie ha Sagiato Bosu Sagiato kamare. Europa. Sagiato Europa. Europa ni gbejina Sagiato. Mu bu pa kan o ma ni bege o wana e ko ale ni. O to no joni. Sagiato e kan mama tu vie. Sagiato ya te pa we vie. Sagiato e vie. Sagiato guma gwa. Atende no John. Iri gai. Ina binyebe no. Enu yere otaniye tayoto. Enu yere o otane baba tayoto o. Gẹ́gùn máa fún wa. Enu ya yere.
na. Chama domo. What no way? Chama domo. Wait, you are. Mo go last side. Chama agui. O ma lawo gbe a. Me to isu bi aka ni so abe moto no le magbera no. Se ma bu e, ju ke me chema. Chama la o. Ima chama. Me mo lawo gbe. O ma se we ya ni no zi moti me. Chama keke nu gwe na. E ni ato taba. Won bo na mu dawe. O bo na won mo bo ya won be ri. O ga bo na mu dawe. I can pick it. O ya chama. Ku weke gbe we ya fe o wa. Ti mo la pe on last side. U pa mu lo ge. Chama e moto ya keke ni wa agi. Chama e bu ila o chama. Ka sa lawo gbe a. O mo ko mo lo gwe mi. Ibi ìwé kíkú àti ètò duwa náà náà. Ogure, òbí rẹ̀ kí ló yọ gbọ́dọ̀ náà. Nínú yahoo, wọ́n mẹ́rin wọ̀ ọ̀rìyàn. Mi rò pẹ̀rọ ọ̀rìyàn. You are misbehaving. Ṣé máa. Ogure, I will send you back. Sọ́tọ̀ aláwọ̀ ẹgbẹ́ kílẹ̀ náà ó ti wọ́n wá hó wa. Kílẹ̀. La moto. Ṣé máa la moto ìkẹrù? Bí nana mi gbẹ, o ma gé gbẹ kò sàgẹ́ tó wọ́n tí wọn. Ègbé bí ọkọ̀ gbẹ, ẹ̀kọ́ pẹ̀rọ mẹ́. One yagwa go remoto mortgage. I can show you. Wait me. You see, I can show you for this gate. One day. Chama come. Voilà. Allez, bye. What's the way? Huh? I want it. Okay, what's up, boy? Mongo, we ain't tell you I waiting. I want to. What bear? 18. It's your boy. Who you waiting? What's up, boy? Mistake is on. What is it? Who na? What's wrong with it? Lọ́sọ̀ náà wọ́n fi mú èfì ọ̀gọ́. Yàrá ìwé nínú ya kò lẹ. Wọ́pọ̀lù náà yẹn. Lárí, ìka àfi wà ní ìpọ̀jọ́ rẹ̀ wà sọ náà wà pa wọn rẹ̀. Wọ́n máa pa òwe fún àbọ̀wọ̀ mi wọ́n mú èèyàn wá. Nẹ́ẹ̀mí, ọkọ̀ nẹ́ẹ̀mí, ọkọ̀. Ọmọ ògbé àṣekì, ìdọ̀bẹ̀rẹ̀, ẹ̀rí ọ̀sẹ̀. Iye tó wà kò wá náà. Okay, why would I be on? That will not bullet. Yàrá ìwé rẹ̀. Yẹ́yì, ìka wọ̀ wá sọ ẹ̀dẹ́ yọ, wọ́n máa pa. Ẹ náà ó wà lẹ́yìn òwò náà. Òwò náà ìdúmọ̀ àwọn wà. Ẹ̀rí gbígbé kọ̀ wà. Ẹ̀rẹ́dùwà àwàwà. Búdàbà. Ẹ̀rẹ́dì ní àwà. Àwàwà. Wọ́n fún un náà filẹ̀ pọ̀pọ̀ ayé. Ẹyin rúgbẹ́ ò náà filẹ̀ kọ́ àwọn fún rúgbẹ́. Ẹ jẹ́ mọ́ ike sùn nínú ẹ̀. Ẹ mẹ́kọ́ lè kọ́kọ́. Wọ́n wá gbàtà lọ wọ́n náà. Ọ̀kẹ́ gọ́mẹ̀nà. Imoto ọ̀gá ẹni mọ̀sọ̀mọ̀sẹ̀ ní imú. Yìí kí o wá kí imoto àgbọ̀n mẹ́mẹ́nẹ̀. Ọ̀gá ẹni mọ̀sọ̀mọ̀sẹ̀ ìmọ̀rìyè. Láàrín ẹjọ́ wá ti pè kọ̀kọ́. Ọkùnrin wà mẹ́mẹ́ mẹ́pẹ́ kọ́kọ́ ìfẹ́. Wọ́n ẹ̀. Siapa masuk? Umumnya. Buku ya? Oh, buku kan? Mu. Sekali ha? Wah, salah. Ini jauh.
Dubo. I want to town and I way. Now I will regret the Baba Water. Where we go to Gary? Something is, I mean, no comment. I want to act with you. What I mean, what is you good man? My child good. I can't go money. Where no now? Wow. I don't want to make a fool. No, no, to go back. I work 1 year. Oh, Daddy. Gato, bimene, me de ba ye tin on na ye. E ma ta no. Yin wo an agbo ni. Bi ni me yi re ma me gbi me. Ino ki a zuzu la nia. Uda o hon ma ki ma re ma na. A fi gbono de. Ma mi ono ya ri ba ni ma. A zuzu la nia. Iri na. Dona ina bokia. Me kha ho. Abi zuzu lo wa we kini ya. Abi mi ba de na. Do chama na puri ni neki. O chama re ba ni. Ja ki an. Gbàgbé náà ṣe wọn la gbàgbé wọn yàgẹ wọn kọ. Wẹ́rà sẹ́ o, mo fi wẹ́rà bá. Nọ́ka bò wá, ẹ̀ ọ́ bọ̀ wíẹ̀ yìí. Èmi náà máa ń yẹ o, àmà èkìá ṣe wá. Nùgẹ̀ òyì o, òṣàgá irú ẹ̀dọ̀gba. Ìwé nùzíẹ̀ gbàgbọ́n, ènùzíẹ̀ gbàgbọ́n, ènùzíẹ̀ gbàgbọ́n. Ẹ̀jẹ̀ gàrí ẹ̀jẹ̀, ẹ̀jẹ̀ gàrí ẹ̀jẹ̀, ìbákwárọ̀ o.
Wetin I wan buy? I get phone, I get carpet, I get bedsheet, towel. Oga abeg, no be something we wan buy abeg. You give us more money abeg, you go to office and go to job. I believe you. This early morning. Abeg Oga. I never say since morning, and they find customer this morning. So they tell me say I never chop. Can't bad market this. When I go the next store, go ask. Find customer. I never say since morning. Oga abeg. There is nothing I can do. Go to the next store, please. I don't want to any store. Now money be this. As una fit so, una get hand, una get leg. See everywhere strong, una no fit walk. Abeg o, una no come break my place for night. Abeg I just dey. Osagiato no more. Egi vie, egi tuo, agi miene mie, so magi komie dokba. Ege wega seo, uki wega ba, no kabo wa, obo wieyi, evi nama emie o, ama ekia seva. Who are here? Oh, Papa. Oh, it's your no way. You may do it to me, women. I'm walking. Baba, we imagine what we know. Out in the Mary and the day. We may do a TV, all there are 15 animal, Mammy, around now. Where? Ọwọ́ mi ni wàyé náà. Làó. Ọwọ́ mi ni wàyé náà. Làó bàbá. Bẹ́ẹ̀ àkínyàdé. Igi mi náà jọ̀bọ̀ ti fọwọ́ àbúwẹ̀rí ẹ̀ ama otu wàdó àná mi ni mẹ́rin ní wàá rí báyìí. Wá wù náà. Ìwé yà fẹ́ wù náà, ẹ̀yẹ́ kò ìwé náà, wà á nyẹ̀wò fẹ́. Wàyé à. Làó. Bẹ́ẹ̀ yẹ wẹ́n mi yàrá ìwọ náà. Ìwé ni mo bá rò mí wù náà, ọ̀nà mẹ́kù yá ẹ̀ máa lẹ́fẹ̀. People were no for lazy man. Oh, we are told. So me wa ye say. Papa ma una lao. All me be we naru nya we ni yara. Ebo ya we wa no gbon wa no gbon wa ale gbe wa wo de gbe. O ni ya ona me ku yari la ye ngbaru na. Me han le ogida gbogi me nya. O wa na ge o ma so na fie. So wa una wa ka ma me. Ni wa ye na. Baba ya una baba ya una. Ewu agu wa won no wa. Baba ma ti we. E to wa wu lo o ja wu ni baru. C'est ton oreille baba. E una lo we na fede when you wanna make we menu bi oka lawo baba so ba we je oka we se ti mi na o de wo pe to we bi baba se shaka baba se meto aye igwe mero igwe ku awo nya baba se jodi baba na ku amu mo mi be ko lawo wa Osagiato no more. Egi vie, egi tuo, agi miene mie, so magi komie dokba. Ege wega seo, uki wega ba, no kabo wa, obo wieyi, evi nama emie o, ama ekia seva. Osaga iru edopa iwe nuzi egbagbon enuzi egbagbon edegari ete evacuaro Maki, okeke naga mekwegbe,
logo amawe o ado agui esagion pa eyi magbe wala o wageri gbi o we no dion la o pietro si koko la o nori budenia ruda odiodo lo wayi o iku amase Sagato. Ere dian ere ba dian. Bi awa bo. Ko. O yore ne. Amande re yore be na. Eni kiri. Ino wa funu ja wa mo gbe na wa re wona. Tiɲɛ tɛ jo gbe ma san san se. E to gbe ta na yi. E go ta la ja unu na. O gbe na ri balance ne mani e no nya gbaru. Madu ba kan be na pa mama ji una be na. Akwajo. Okay. Eruka we na la be dero. Eruka we we. Okay. E ma na edo mi ma gbaru. Diko we ni mana mi ba ni ma ai. Akwajo yetin gbe ma na me na ibo. Gbe ma sasa we. Ma sasa. O no ke. Gia ke. Asudo. Kona. Yetin. Ko. Gia ke. E ti ro won Maleji. Dauma, bakare ni. If you don't want pay me. If you don't want pay me, you don't look like that. If no be condition, that will not do this job. Draw that color money. For hola, that place for hola. Take it up. If I okay, whatever. Osunu. Ile ke medo bo, ke mo tu e sa me wa ni am mo e po wa lo lo ni. Ati me do bo, o do me le po, mo do me le. Ole. Ise wo do we si. Sama. Ini saya anak apa? Lari taya. Oguro wala me. Wo taya igbo mu taya wo. Sama. Gbe ke ni taya ime. O ke me ni taya igbo me. Mo ta be mi we ya, mo we je na. Itune die, ogule ya kwa. Me na wa me kinu gbe. Wo bi ya ke gbe mi mai. Imo imo ngwe. E o. Imo awon e ni wo bi an lo wana. Chama ni gbe ta wona pa. E ko wona me me. Ogule tune die. Mo ke ya ke gbe me no ti gbe. La wo chema. Ai ke mi no gbe sunu. Mi apesho. Ya ni taya. Oni ke ma we ibe kani mu we ya na kure. Kukure. Wolo we. Iri ka e. We mi wo yan. Keke ti me kukure wo keke ti me. Wo we me kure. Ibu na hawe na kure. Chema na nu ta o te na ta ugbe so rere we. O te na le ara wujo no si ebe ma be le ya bu egun a chema. Ah be o no si ebe. O nu ja we. Chema ka me gun me pa. Na o to gun. Ila ka to gun. O ko na no be so me be o. A le tell you. Ile kre. Chema. Ya ga de. Yei, diga mawe. Uga ba onare. Una pa ni gboro-gboro. Won mo gbo ewu do. E ma ma mi se se. E ga me na me jo ba. Me ma so na. Yi se ma ja ke ne so so. Yi se ma me je mo so. O ja ke ta ko. Ga ni je. O ga re apa re o ke se egwi ko tu. O ku re bu e. Ba ni we ri mo. O yi na po wa. Abi ale mi obo. E ba te mo. A ba te me na. Ba ba so gbe bi ba respect we ya pack we anything. Aka iwa yu we ni. E ga ni we ran se we ro na. Agbale na ya yo ka mu bi. Ni na o go e pa mo na ni. Isu. E pere wa mi ni e o. O so na. E ma.
máa bọ̀ bá bí ọmọ ọkùnrin mẹ́rin. Ìṣègbè náà náyàwó ẹ̀mẹ́ àgbọ̀. Ìṣègbè náà náyàwó ẹ̀mẹ́ àgbọ̀. Àràrùlẹ̀ sàmẹ́. Ìbú ẹ̀ náà lẹ́ ẹ̀rọ wà náà. Is it that ìbíbí ẹ̀ wà lóbi rẹ̀? Mẹ́tẹ̀ẹ́ àná gbéra tí wà lè àzẹ́yẹ bọ̀ náà wọ́n fi kọ́ ọkùnrin gbà pé fíìmù ní ká mọ̀ wá ní wàá fọ́ nílẹ̀. Dọ́tọ̀, wọ́n wá fíìmù ní kàkà bọ́, wọ́n wá fíìmù ní ṣẹ́sì. Tí wọ́n pa lọ nílé bọ̀ ẹ̀ ẹ́ bẹ̀gbẹ́ àtọ̀. Ẹ̀ clean am, ọmọ ìyá clean ẹ̀ wà ní ìnáwó kìíní ìgbè change ẹ̀ ìgbésí fẹ́ dọ̀gẹ́ ìgbà òkú wọn rẹ̀. Ẹ̀ kìíní iná wá change ẹ̀ ọ̀nà òmí kùkù yá fẹ́ ẹ̀dì màá fi ọ níwèé tó tún kọ̀ wọn. Wọ́n lọ kọ́ mọ̀ wípé ogun ìnú màdùn ẹ̀ nígbà náà ẹ̀ rí ẹgbẹ́ náà wà wọ̀ mí dọ̀tọ̀. Ẹgbẹ́ wà wọ̀ mí lẹ̀. Ọwọ́ ló gbé wẹ̀ wá. Wọ́n mi wá wò. Ìkíwọ̀n kíkíwọ̀n náà rẹ̀. Iná àrọ̀ ọ́fíìsì. Ìgbẹ́ ìwọ́n ní bóyá bọ̀. Àtò kókùn ìwà rere bí ọgbẹ́. Make sure ṣàwẹ́ wí ọ. Dọ́tọ̀, ìbọn ìnáwó mọ́tò ìná iná ní àti jẹ́ tẹ̀lé. Àwọn èèyàn lè rí ẹ̀wọ̀n. Okay. Mo fi kí mo jẹ́ àwọn àti tẹ̀lé mo ṣe àwọn lọ́túndùn àmẹ́rin ló bàtà. The management way without deposit. Toto, now we are Is it me? A euro, ìlànà ìjẹ́ ọdún ìlú ìjọba kan òun lè kẹ́ ẹsẹ̀ yìí náà yìí mo bá wà rọ̀ láwọn kò tọ̀tọ̀ láwọn wọ́n gba ọ̀rẹ́ láwọn ìyá àgbọ̀ ìwò láwọn. Well, I'm very sorry for that. I'm a worker in this place. That is the management rule. That without deposit, you might have treat. The only thing I can do to help you is 10,000 hospital you are taking for 10,000. If you think you want 5,000 million, I make an announcement to treatment how Báwo lọ jọ́ ẹ̀rù? Ẹ̀rù dọ̀dọ̀. I think the 5,000 million start to do. Wọ́n sì dọ̀dọ̀. Wọ́n sì. Nínú 5,000 million ìgbóre, ìyá àgbà lọ. Dọ̀dọ̀ làwọn kéré náà títẹ̀ làwọn. Only you can understand. The reason is the management now is this side the million. But when the market will be banana, and so we promise where here so what here the way we will not see them again. And so here is there. Many people are here with my weather, and the hospital no, he go higher than the higher treat. So I was saying the management that will okay without any deposit, my treat. Yeah. Dọ̀dọ̀ wà láwọn wọ́n ti tẹ̀ láwọn láwọn. Dọ̀dọ̀ wọ́n lórí gbọ́ ẹ̀. Dọ̀dọ̀. Alpha, what happened that time you run come out? You know say we don't know now. My brother the jam I just tired. Which of your brother? You mean? Edos, you know now. Edos now, where the follow Edos. That's my boy.
I don't wanna go school, sha. So which one today? My brother, that's ready. I don't tire. Now this can work when the money there 6 months, nothing there at all. Hi. I want to don't come now. When my wheelbarrow where I live for here. I should come and meet this and come back and carry am. Me carry load tomorrow go keep for person. I leave the wheelbarrow here now. Which can one be this one? Not just now when me just dey come. Me no know now. Oh, I bet you leave wheelbarrow for now. I don't let them carry on that. Me no know as I just now I just dey come back. Oh my God! But I live for here now. Me no know now. I just say I should come that time you later come back. Me carry load go drop. I don't know. Boa, brother. Brother, boa. Go. Brother, I do see an accident. Oh, yeah, man, I did. I make a nice Zula. You go a little and good boy. When you know, and I want 5 opening. The doctor always open my deposit 10,000. You will go. Make it a bottle. Now, woman, you are deep. You love, brother. You will do. Brother, you love. We want to love. What do you love? You do the year, mommy go. Book up with the slow, will out. Love, but allow. Sagato. Go on, what the family. Usagato, no water. You will know water. Oh. Whether you can only go there. Oh. Whether waiting in the airport. Or the you go ban where we come to Wana, who work at those, work it by Wanari. We will marry you with us 11. Brother, we will tell you that. Brother, you don't have to wear dinner. What you want to do now? What you will do, my brother? You go back in the Sagato. They tell those mommy an accident. Whether it exist. Il y a des problèmes avec Moudena. Problème avec Moudena. Voilà pas de la vie, bébé problème. Voilà. Veni pour Wana. Là où Sagato. Et problème au pays Guaro. Voilà. Gay, ni kama we. Ah, bon salo bois. We 15. What we go. 15 ni. The 500 or 1000 way. We go music on ya momigo. Ya kwali go ni ya fefe wana amigo. Ruda, veni meje. Fanyara. Kama sebigo. Ah, brother. Egwe. Mo kama wala. Brother la o. Ebi ko pari ya kwali go di la. Gay, very wage wena. Ekinu lari. Lari gbese. Lari gbese ko baso wa ke do ko wala. Brother, o ta ba o gba we la. O gba na go we la. So, we wa de lo to. Lari o wo ta. E ko ni we. Aka radio. O to ro ni lai ne. We wo to wo yi. Wa le pa ni wa le ra ya. I will call police for you. Brother, Tumba, apa? Sudah. Hello. Ya, waktu mau jawab baru kaya. Hello. Mau Hello. Udah tiba sudah tiba. Udah makle. Hello. Wah. Hello. Wah Zara. Memang lalu keluarmu. Ya, ini uyok bul.
Okay, we bury making ya bag or twin. Oh, marking. Anyway, remember to it, I can make. We are doing. When you go back, we are coming. We are very merry. Oh, my baby. I went to Huawei. I think where we were. When you make back, we met on my way. Papa, we die. No, we must do what? I don't want to Apa hanya yang baru kiri. Palao, baru kiri. Neru babi buat itu muka. Kena baru. Palao, ubah. Apa muka? Mau ubah. Ubah budai. Ubah. Torang ya, bau. Ubah tu baru. Baru kau guna. Baru me. Ya, macam mana hukum kau? Allah. Macam mana minuku? Macam mana baru? Ya, baru. Anak ni, malu baru. Aku nak wana ni. Balai kui. Lu buat jadi. Moi, cuma mana ni? Aku nak tak tu pun buat. Enu ada orang le guna. Ojo mu. Ime je. Ni nak agi me ojo ni le. Tahu ya seni. Korea roy. Apa aku jawab apa mana? Sudah nomu na emi. Di seja emi. Oso emi. Atamuwe ke bana we to si no e go me kwalo de ba lo la wo amabu ye e se ba wo nu me e se ma we baro me ba no me ne we baro ate we go bi e kire me mo to bo won de we do ye no fi ipede ame wa tata bo e ge ma fi ama wa ba so won wo le che me we baro e ari wa di office ana oji ibu e bo le che e mama se mo we baro wọ́n ní ìdílé ní òkú. Àwọn jẹ́ máa wọ́ kí ọpẹ́ o. Gbéra. Àbẹ́yìn náà. Ní mi wá bí jí náà, ọwọ́ sẹ̀mẹ́. Wọ́n bí ṣùgbọ́n yìí. Ní mi hospital dé náà ní àrí ẹ̀ park. Park. Ẹ ṣe park yìí, láti bá ọgí bàmí bá. Ewu dàrú yẹ wo. Ọdún yẹn máa mi ewu dàrú. Mi náà wọ ọdún. Àwọn ẹ̀ máa mi ẹ̀ wíbẹ̀rù. Wíbẹ̀rù mi páàkì ìmọ̀ bàbá ọlọ́gìn la. Eléyìí ọ̀wé ẹ̀ ní ègún mi gbọ́dọ̀ wíwèé máa yà ó ká wíbẹ̀rù. Wíwèé ni mi yà pa, ìwé náà ló ti mi náà ló lè pa. Ọ̀wé ni mi yà pa. Òye sì bá nìyà. Ìmọ̀ mi wíbẹ̀rù. Bí ni ìfúwẹ́ gbọ́dọ̀ ìmọ̀ mi wíbẹ̀rù. Ọjà wo àwọ̀ wáyé kọ̀ọ̀nà wò ma ẹ̀ wíbẹ̀rù. Bí a ní kí ẹ. Ọlọ́ wíbẹ̀rù ní ká sọ yẹn. Ọ̀gá tó bọ̀ wẹ̀rẹ̀ wa bàbá rẹ̀. Ni meje la ba de wosu egbe we me wo mi wa mo e ho de o ya yi ge o se ge de bi ka to e hospital bi wa ni e to we e ali tenta lo ni do je positive ke so amu na le e oda ve ni me go we gbon na ni 1500 naira back an ogume aba so ba o le o di un gere ne no ya nyare ba o ya gwa le deposit Yariri. 10,000 naira. Ìwé gúnmẹ̀. Ara fún mi nìyà. Mi lé sàgì. Mi mẹ́rin rẹ̀ ló bí a ti sùn. Bí mi gbé wọn. Ẹ náà pẹ́ nípò ya di ìdẹnu lá o. Báwo mi rí èmẹ̀? Ìyàrí ibẹ̀ aláwọ̀.
àbí òun ètò ààrẹ náà kí wọ́n ṣe àmì àtò ní ẹ̀dì àwọn ẹ̀wá ní ìgbàlù sí nígbà tó ní wọ́n ní ẹ̀yà àwọn ìdàgbò. Tẹ́lẹ̀ ọ̀rẹ́ ní kékeré náà ìlàwọ̀ ẹni tí wọ́n ní èdè. Ṣùgbọ́n wọ́n rí ayé ọ̀dọ́ wíwí rẹ̀ àìwọ́sùn ẹ̀rọ ẹ̀dùn ìbò náà ò ní wá sọ. Ọ̀pọ̀ dàní àbí wá sí àbẹ̀ náà yóò kéré lọ pé owó wa ní ọ̀dọ̀ fáwọn ẹ̀rọ ọ̀gbọ̀n ìlú wa lẹ́nu tí wà ní afẹ́ ẹ̀kọ́ lẹ́nu pé àyè gbèsè fẹ́rẹ̀ àyè wa yàrá ọdún wo wọ́n gbé báyìí. wọ́n fẹ́ ọmọ làwọn bẹ̀rẹ̀ kéde wo yà ẹgbẹ́ àfi bu àná yà rẹ̀ ti tàn kàmì ní ọgbà nígbà tó náà yà rẹ̀ jẹ́ wà nígbà yà rẹ̀ gbọ́ ọgbọ́n tó yẹ bọ́dà àgbẹ̀. Nɔkɛlu gbalo na simɛsi ayi abe bɔ nire wa ni ado kibɔ ni abo mɛdu alu yɛ tu wɛ ni yɛ wɛ sika yi gbala wɛ esi wɛ yi ɔdi yɛ gbala ya yɛ kpɛ ya alo gbalo ni ara mi yɔ iye kene ya abo ekɔ yi wɛ wunye wɛ iye kene ya abo ekɔ yi iko no ya wuna no do ya no wɛ kpɛ ɔnɛ ɔya wuna no ya abo lɛ yɛ kene ya abo yi iye ego ni ni ayi wa ni mami yɛ kpɔ afɛ mami yɛ afɛ ɔda gbe la ɔtɔ di keke ari wuli gbe. Ok, èmi náà fẹ́ kẹ́ ìyá ìlú náà ni ìgbéra ìbẹ̀rẹ̀ so no discharge you know, and the bill is 24,000 naira. 24,000. How are you going? Don't come on, you know what I'm saying. Don't come on. Continue. Such amount. They go money. You don't take with a so okay, you are going to is that money that you try to have. Work upon ya. You will come down. The management here can go. So we are going to pay me. So can we appreciate it? Now, we run from my own pocket. The 4,000 of me. Those are what the 20,000 will do. Nurse Esther. Nurse Esther. Where are your accounts? We are paying money in. We are going to look at it. 20,000 one year. So we are completed the 4,000. Okay, that's fine. Once of payroll is charged. Okay, that's fine. What's it? What's it? Yeah, you're stopping it. Do not prescribe me on that.
not 20. So you are discharged now. He will not soon die. Here I begin with I'm educated. Non, c'est toi qui as créé bien. Et toi, tu as bien. On dit au théâtre, on va. C'est bon, on va dire qu'on a mis que non, quand on est venu pas que. Moi, je m'en fais faire du coup, c'est bon, on est bon. Tu vois, ouais, c'est bon. Bah, dis. Why are you here? Even I. If we marry your home, we'll go over to you. Why are you here? Mo ti gbogbo wọn sọ́dọ̀ mi wà mo ti yàn yá sí ìwé yà. Ìgbéwò mi ni. My dear, you know, you know, or get a medical attention. You'll be better. So wow, it's because of the mom. Jimon, il pas d'arrêt. Oye, lo va a tomar. Samuyi. Sá. Yóò bàbá. Ìyàwó ọ̀nà lórí géètì náà. Ẹ̀rọ yà pé géètì wá. Mẹ́wàá ọjọ́ òwúrọ̀ Ansala. Ó gbé mára ẹni mékè láti wà rí. Ó yẹ mọ́ yá wúlẹ̀ ń bàbá. Bàbá, ọmọ gbọ́dọ̀ wọn lè wọ́n rége. Wọ́n lè rò wá. Ẹ rò wá. Àyà ti ẹ̀ jẹ́. Ẹ bàbá.
Baba domo. Domo sa. Baba mai o ko bia ma no mu ya ye hospital ya ni gbe na ran. Oh. Yeah, now the Facebook other family. Yeah, I give away that one. So now, what for one? No, sit down. What's your Baba domo? Oh, okay. What's the letter? Domo. Oh. If you be all Baba, you know that meje defi agmo iwa kun. Sorry, my brother. That is feel everything. Maybe ye, the man we read the man. I say be me. Yeah, we give what you want. Only my way that thing happen. Huh? All the calculation. Oh, Baba, no Sorry, man. Oh, what's the letter, Baba? Koji. Oh, what's the value? What's the value? What's the value? They can wear the value. Imala is here. What's the value? I need a copper. Never mind, Mala. I copper. Now making a move. Now I bet. Oh, you know that body. Let's it time. Let's it time. What's the value? What's the value? What are we doing? Gbogbo ọmọ ìbí ní ọwọ́ ẹ̀mí ọ̀yìn àti ẹ̀kí rẹ̀ ẹ̀yìn náà dé ní bàbá náà wọn wọ́n wà sí ẹbọ wọn gbúgbọ̀ fún bàbá náà wọ́n wà tó wọn sí ẹbọ kan sùn àwọn ènìyàn wọn wọ́n wà dé wọ́n wà dísú gẹ́sì kí mẹ́kí yẹn kéré láwà dísú gẹ́sì mọ̀lẹ́lẹ́ yà ẹgbẹ́ ìwọ́ mi. Ọ́nì nù à ìyàrá ní ẹ̀rẹ́ sìkì lórí máa ìkìlọ̀ ní kọ́mọ́kì ọmọ ẹ̀rẹ́ náà ti sọ. One of the Seattle motor. We don't drive it, money at him. I don't know when to know the skin. I think I see the man. I don't know if you motor. Oh, me, what's it? Too many great. I want to wait. And what's it? When I feel experiment, I think my results were of flower medical check-up. Thank God the guy formula there on the end. The boy with technology of it was able to resolve this. Oh, Baba. I'm not talking about tomorrow. You don't want now, you know, okay? If you want any wire of my team or 20 grit, you know, I don't have to wear. Honey, everybody, I'm not here with that time. We resolve it. I get a video of it. I got it down again. I will be up on big one, I will do. Huh? I got it down again. Go, you said, you cannot manage a pussy, and I'm going to do. Here's where the problem. Yeah. Well, okay, she's will assist. Just to make it happen. Baba, it's where. You don't know what my opinion. I'll take Maria one. Okay. I think you should be the final bottom. So, Adam, what's your 20? Well, you got on who you were like. What's your name? Or whatever was to me. It wasn't you more a worry, yeah, you worry one. I don't think any. You are discharged. You mean your younger brother or your hospital? To mommy was decided. Okay, no problem. I think maybe. Yeah, I need less hospital, man. Yeah, I need a lot too. What are you? What's that? What's that? Let's have it. What do you do?